Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 2026. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti ṣàpèjúwe àwọn ológun tó ṣubú lójú ìjà gẹ́gẹ́ bí akọni tí ò ṣeé gbàgbé. Ó rọ àwọn ọmọ ológun tó kù láti máa sin orílẹ̀-èdè yìí pẹ̀lú ìgboyà àti ìfọkànsìn. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti dáhùn sí àṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fún àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ láti má rìnrìn àjò lọ sáwọn apá ibì kan. Ó fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC igun Sẹ́nitọ́ David Mark ti wọ́ àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí lọ sí ilé-ẹjọ́ látàrí orúkọ àwọn àgbà ẹgbẹ́ náà tó wọ́gi lé. Sinimá àgbéléwò ló jẹ́ pẹ̀lú bí Nafiu Bala ṣe sọ̀kò ọ̀rọ̀ sí àjọ elétò ìdìbò. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí ti ní kí àwọn ọmọ Nàìjíríà kọ etí dídi kí wọ́n sì díjú sí ìròyìn tó ń lọ nígboro nípa àgbéjáde ẹgbẹ̀rún 5 náírà olódidi eléyìí tí wọ́n gbé àwòrán ààrẹ Tinubu sí. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Sẹ́nitọ́ Akpabio ló tún lọ ṣojú ààrẹ fún ìgbà kejì níbi ètò ṣíṣí àwọn iṣẹ́ àkànṣe gbogbo ní ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ òṣèlú APC ti fi ìwé-ẹ̀rí lé àwọn olóyè ẹgbẹ́ náà tuntun lọ́wọ́. Abba Moro ti ṣàlàyé ẹ̀ pé ìṣòro tó kojú ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣogun ayé tàbí ogun ìta kankan, ó ní ogun àfọwọ́fà ni. Ìròyìn eré ìdárayá. Ààrẹ fún àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ìyẹn Motsepe ti ní kò sí ohun tó jọ ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí orílẹ̀-èdè Senegal fi kàn án. Ó ní kí wọ́n lọ ṣe ìwádìí wọn, òun ṣetán láti gbà á lọ́wọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.